Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi tí a gbọ́ ò wọ́n ní àwọn olórí wọ́n ní wọ́n scatter palace o nígbà tí wọ́n gbọ́ wípé kábíyèsí ní àwọn ti fún Tadenikawo ní 50% of the Ojaja investment. Wọ́n ní nítorí Tadenikawo ní aṣojú àwọn, wọ́n ní òun ló represent àwọn, wọ́n ní so wọ́n ní wọ́n ti fún ní 50% of the Ojaja investment. Ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ rántí wípé ìgbà tí àǹtí wa ní pé tí kábíyèsí bá fẹ́ kó kó nu palace kí wọ́n fún un ní 70% of the Ojaja mọ́. Wọ́n ní kábíyèsí pè sínú palace, wọ́n ní kábíyèsí dẹ̀ ní kan fún ní check. Allegedly bí a ṣe gbọ́ o, wọ́n ní ó gba check yẹn ṣùgbọ́n wọ́n ní eventually ó return check yẹn. Bó ṣe wá return ẹ̀ fún kábíyèsí a kò yé wa o. Bóyá ó fún èèyàn pé kán wá fún kábíyèsí ni o. Bóyá ó fi rán àwọn security ni o. But wọ́n ló return check yẹn. So wọ́n ní àǹtí wa dẹ̀ ti sọ pé 70% of the Ojaja mall ló máa gbà tí kábíyèsí bá fẹ́ kó ń lọ. Ṣùgbọ́n ní ìsìn wọ́n ní kábíyèsí ní 50% of the Ojaja mall ó ti lọ sí ọ̀dọ̀ Tadenikawo ọmọ àwọn wípé òun ni aṣojú àwọn. Ṣùgbọ́n 50% tó kù wọ́n ní àwọn máa sọ bí àwọn ṣe máa pín láàrin àwọn tó kù. Wọ́n ní àǹtí wa fashion wọ́n ní ṣe ni wọ́n tutọ́ sókè. Wọ́n fi ojú gbà o. Wọ́n ní láyé kì í ṣe ilé ayé yìí òun ni kábíyèsí á ti pín 50% of Ojaja mall fún Tadenikawo. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ṣe ni gbogbo àwọn olórí tó kù ń bínú wípé kí ló dé tó jẹ́ pé gbogbo investment kábíyèsí ni kábíyèsí ti pín tán fún Tadenikawo. Wípé kí ló dé ṣe bí òun bímọ fún bàbá wa Erin ńlá. Wípé kí wá ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tí bàbá wa ní Tadenikawo náà ń kó gbogbo ẹ̀ fún àti Queen Naomi. Wípé kí ló dé tó jẹ́ pé wọn ò kí à ń pa àwọn ọmọ tó ń bí. Wípé èyí tí ń pọ̀ jù. Nǹkan tán ní àǹtí wa fashion sọ nìyẹn o. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé kí a tó parí gist ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé. Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé. Mashola Gist TV àtúndé. Ẹ̀yin aráalé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lé ń kọ́? A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist àti politics. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ kàn sí wa ní Mashola Gist TV @gmail.com tí ẹ bá ní oríṣiríṣi ìpolówó èyí tẹ́ fẹ́ ká bá yín polówó ẹ subscribe o so that gbogbo nǹkan tá a bá gbé sí orí channel yìí ẹ máa rí. Ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè o. Ní agbára Ọlọ́run òkè ní ọwọ́ yín máa wà o. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n ti fún ọmọ wọn ní 50% of the Ojaja investment. Wọ́n nítorí Tadenikawo ní aṣojú àwọn. Wọ́n ní 50% tó kù o wọ́n láwọn á jẹ́ kí wọ́n mọ bí àwọn ṣe fẹ́ pín. Ẹ̀yin èèyàn lé ṣe ni gbogbo àwọn olórí ni wọ́n bínú sọ̀rọ̀ yìí. Wọ́n ní ṣùgbọ́n tí àǹtí wa fashion ni ó pọ̀ jù
nítorí pé wọ́n ń sọ wípé ìpín wo ni kábíyèsí fẹ́ ní fáwọn ọmọ tí òun bí fún kábíyèsí, òun bọ́kùnrin òun bóbìnrin fún kábíyèsí, wípé kí ló wá dé tó jẹ́ pé kábíyèsí ò rí tòun rò, wípé kò kí à ń pa òun àtàwọn ọmọ ẹ̀yìn èèyàn lé. Nǹkan tí a gbọ́ allegedly wípé àǹtí wa fashion sọ ni. Bí a ṣe gbọ́ wọ́n ní 50% tó kù àwọn á jẹ́ kí wọ́n mọ bí àwọn ṣe fẹ́ ṣe. Wọ́n ní ṣùgbọ́n mọ́ tó jẹ́ Ọ̀jájá wọ́n ní 50% Tadenikawo òun ló ní. Nǹkan tá a gbọ́ nìyẹn tí kábíyèsí sọ. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá wa Erin ńlá sọ. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé èyí tún lágbára. Ṣẹ̀dẹ̀mọ́ pé àwọn olórí yìí especially ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ lórí àǹtí wa fashion. Àǹtí wa fashion ò kówó kankan sílẹ̀ fún investment lórí Ojaja mall. Àwọn tá a mọ̀ pé wọ́n fi owó sílẹ̀ láti invest ó di àǹtí wa M àti àǹtí wa R. Àǹtí wa A gan àgbọ́ pé wọ́n kówó kankan sílẹ̀. Dr. Elizabeth kówó sílẹ̀ àti Queen Naomi. Ṣùgbọ́n àǹtí wa fashion àti àǹtí wa A àgbọ́ pé wọ́n invest owó kankan sí Ọ̀jájá mọ́ ẹ̀yin èèyàn lé. Àǹtí wa fashion tí wọ́n ló pọ̀ jù nínú ọ̀rọ̀ yìí nítorí pé wọ́n believe pé àwọn bímọ fún kábíyèsí àwọn dẹ̀ ní láti jà fún ẹ̀tọ́ ọmọ àwọn. Ìyẹn máa le díẹ̀ o. Nǹkan ẹyọ kan báyìí a lè sọ sí ọ̀rọ̀ yẹn. Kábíyèsí àwọn náà lè gbé ìgbésẹ̀ yẹn, àwọn náà mọ bá ṣe fẹ́ pín nǹkan wọn, àwọn náà mọ ẹni tó tọ́ sí, àwọn náà mọ ẹni tí ò tọ́ sí. A lè fa orí lẹ́yìn olórí, a lè ní nǹkan tí kábíyèsí ṣe ò dáa, a dẹ̀ lè ní nǹkan tó ń ṣe ò dáa. Bàbá wa ni wọ́n ti di fi ọba yìí wọ́n ti fi ju gbogbo wa lọ. Nǹkan tí kábíyèsí bá dẹ̀ ṣe àṣegbé ni torí Yorùbá náà ló sọ pé ọba ló ba lórí ohun gbogbo. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly ni wọ́n ní kábíyèsí ti fún Tadenikawo ní 50% of the Ojaja mall. Wọ́n ní 50% tó kù kábíyèsí ní àwọn máa sọ bí àwọn ṣe fẹ́ pín láàrin àwọn olórí tó kù. Ẹ̀yin èèyàn lé ẹ̀dẹ̀mẹ́pà àwọn ọmọ wọn kan náà tún wà ńbẹ̀ náà, kì í ṣe Tadenikawo nìkan, àwọn ọmọ wọn obìnrin wà ńbẹ̀, Princess Diola àtàwọn tó kù. So bí kábíyèsí ṣe fẹ́ pín 50% tó kù àti mọ̀, ṣùgbọ́n tá a bá gbọ́ update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ṣùgbọ́n nǹkan tí a fẹ́ sọ sí orí gist ni pé ọ̀rọ̀ yìí wàhálà kò gba wàhálà, kò gbà pé ká máa gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbọ́ ọtí. Lóòótọ́ àlẹ́jì ni gist yìí bí a ṣe gbọ́ la ní ká torchlight sí àbá kábíyèsí gbénu palace. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, kí la fẹ́ sọ sí? Kábíyèsí ló ní investment. Lóòótọ́ àwọn olórí yìí invest wọ́n fowó sílẹ̀. Ṣùgbọ́n ẹ mọ iye tí wọ́n ní wọ́n fi kọ́ Ọ̀jájá mọ̀ yìí. Owó yẹn is over 100 billion bá a ṣe gbọ́ 100 billion naira. Èèló gan ni àwọn olórí fi sílẹ̀? Ṣé owó tó ń fi sílẹ̀ ṣé wọ 1 billion ni? Kò wọ́. Mo mọ̀ pé mílíọ̀n ni wọ́n máa fi sílẹ̀ lórí Ọ̀jájá mọ́. Tí kábíyèsí bá dówó wọn padà kí náà fẹ́ ṣe? So the best thing ni kẹ́ rọra dákẹ́. Nítorí ìgbà tí kábíyèsí fún àǹtí wa tán fún wọn ní check gbogbo owó ẹ̀ wọ́n ní double ẹ̀ ni wọ́n fún wọn ní ó return check yẹn padà ni. Ó return ẹ̀ padà ni. Bí a ṣe gbọ́ allegedly ni o. Ní ìsìn ẹ̀ ń pariwo lórí Ọ̀jájá mọ́. Nǹkan tí kábíyèsí bá ṣe àwọn náà mọ̀ nǹkan tó fẹ́ ṣe, àwọn náà ní investment, àwọn náà ní gbogbo property. So nǹkan tó bá ṣe àṣegbé ni. So kò sí pé à ń pariwo lórí ọ̀rọ̀ yìí. Nǹkan tó bá fún ní kálukú yín kẹ́ ẹ gbà, kẹ́ ẹ rọra fi ṣe osùn, kẹ́ ẹ fi para. Nítorí pé tí wọ́n bá fún yín ní nǹkan kan kò sí nǹkan tẹ́ lè ṣe. Bí a ṣe gbọ́ gist la ní ká mọ wá fẹ̀yìn ara lé o. Etí tẹ́ fi ń gbọ́ wo ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run.
òkè òkè ní ọlá yín á máa lọ. ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you.